wọ́n tún ti lọ tọ́jà Portable o wọ́n tún ti lọ tọ́jà Portable o mo wo fídíò yẹn mo ṣẹ̀wọ́ tán sí ni níbi tí Portable ti ń para tó ti sọ pé gbogbo ọmọ Nàìjíríà wọ́n tún ti wá o wọ́n tún ti wá bá òun níbi tí òun wà jẹ́jẹ́jẹ́jẹ́ òun ní bá òun o àwọn wo ni àwọn kan ló kóra wọn jọ pọ̀ tánà àwọn tó ń ṣe ìrere àwọn ń ṣe wàásù náà tún gba wájú bá mo wo fídíò yẹn mo rí wọn tán gba wájú bá Portable lọ tán dúró síbẹ̀ tí wọ́n ń ké ẹgbà Jésù orí tẹ́tẹ̀ ń kọ́ ni pé kò sí àṣegbé láyé kò sí àṣegbé láyé àṣepamọ́ níwà ojú wọn kọ́ ń bẹ̀ nìyẹn immediately tó dẹ̀ ṣe dúró yẹn ni Portable dẹ̀ go on live tó dẹ̀ sọ pé wọ́n tún ti dé àwọn ẹ̀wọ̀n yẹn ní ọ̀kan yẹn rí wọn bẹ́ẹ̀ pé àwọn ilé yìí o tó ṣe máa sọ pé òun tó bẹ̀rẹ̀ o wáyé tí wọ́n wá sí wájú báwọn gangan Portable wá ṣe fídíò mosque tó wà ní ẹ̀gbẹ́ báwọn ó fi hàn wá pé mosque wà lẹ́gbẹ̀ẹ́ báwọn àwọn yóò dẹ̀ kí ti stop ṣe bọ́ọ̀lù àwọn náà sìn wáyé tó fi dodo mọ́ wájú báwọn tó yẹ pé tọ́mọ́tẹ̀ tó wá dé wọn rí ẹgbẹ̀mí lọ wọn rí junction tó kọ́ máa kàn before ọ̀dọ́ lọ wọn rí junction tó wá ń sálẹ̀ wọ́n sàmọ̀ pé sọ àwọn wá síwájú báyẹn ó mì pé òun ni wọ́n ń direct message yẹn sí ẹ má yẹ ká tanra wa ẹ má yẹ ká tanra wa tó wáyé pé ẹ fẹ́ jèrè ọkàn Portable ẹ wá mean tẹ́ fi jèrè ọkàn ẹni tó bá jẹ́ evangelist tó tó evangelist ṣe dáadáa tẹ́lẹ̀ Ọlọ́run bá sọ̀rọ̀ dáadáa bó jẹ́ méjì nù yín ẹ lọ visit ẹ tẹ́ bá máa lọ lẹ́mìí ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin tẹ́ ẹ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ tẹ́ ẹ dẹ̀ gbé kalẹ̀ pẹ̀lú làákàyè á gbọ́ kí wọ́n sọ pé ẹ wá déwájú báyẹ̀ ẹ wá sọ pé ẹ̀yin tẹ́ ẹ mọ́ tí ọ̀run àpáàdì lẹ́ máa lọ ẹ̀yin tẹ́ ẹ ń ṣe yàtàtù inú náà lẹ́ máa lọ ẹ̀yin tẹ́ ẹ ń ṣe bákan kan ṣé bọ́n ṣe ń wàásù nìyẹn torí ẹ̀yin kan bú mi ńlá jù tó mi ṣe pé mi kì í ṣe Christian mi kì í ṣe Christian ẹ̀ka ń kà ní mi ẹlòmíì understand Christianity ẹ̀rù pé kákan gbé lójú ni mo rántí ìgbà tí àwọn kan tí ẹ̀sù fẹ́ẹ̀ dé yẹ ẹlòmíì wèrè ẹ̀sù ó fẹ́ẹ̀ dé yẹ ẹlòmíì wèrè ẹ̀sù ni mí ẹlòmíì kò kí bàbá ẹ̀ mọ́ pé bàbá ò lọ church tí wọ́n ti fún ní ẹ̀sù ẹlòmíì ò kí ìyẹ́ mọ́ pé ìyẹ́ ò lọ sí church tí wọ́n ti sọ ti ẹ̀sù ẹlòmíì ó separate pẹ̀lú ọkọ ẹ̀ pé ọkọ ò lọ church ẹ̀ mọ́ á ní tó pọ̀ ní ẹ̀sù àwọn èèyàn sọ gbogbo ẹ̀ dáadáa dẹ́ngbà yẹn nígbà táwọn padà ń súnmọ́ àwọn tó pe àwọn ẹ̀sù yìí nínú wọn but wọ́n máa fẹ́ ẹ̀sù yẹn wọ́ sọ gẹ́rẹ́ yẹ tó máa balẹ̀ báyìí wọn náà ẹ̀sù ni wọ́n máa fi tara àwọn èèyàn jẹ ẹnu kọ́ náà Bíbélì sọ pé ó ní wọ́n fi ẹnu wọn bọ lásùmísùn ní ọkàn wọn jìnnà sí mi ẹnu kọ́ nìyẹn fi ń pèrè ní kìrìsìtẹ́nì gbogbo àwọn tó lọ ń kẹ́gbò níwájú bá Portable ìmí inú wọn gan ìwà ìmí gan ìwà amárí mi gan tó yẹ pé ìwà ìbúrú ju Portable lọ yes amárí ẹlòmíì ni wọn ti wà ìbúrú ju ti Portable lọ àmúyẹ àwọn tí mo súnmọ́ dáadáa tó yẹ pé wọ́n pera wọn ní pastors wọ́n gbàgbọ́ padà súnmọ́ mo rí pé ẹni ò kì í ṣe pastor kò yẹ kó jẹ́ pastor tó yẹ pé ibi wọn gan máa ń condemn church mi tó yẹ pé wọ́n máa ń condemn church tí mò ń lọ ṣùgbọ́n bàtí mi padà súnmọ́ wọn mo rí wọn pé ìkòkò tó fi àwọ̀ àmì yes ìkòkò tó kàn dáwọ́ èèyàn bọ́ra ni wọ́n nǹkan tó wà lọ́wọ́ wọn gan ó burú ju tẹ́ni tó ń bọ́gi tó ń bọ̀ pẹ̀lú so kí ni ẹ tún gbàbẹ̀ lọ sí tó dáa mo ti tí àwọn kan ti ń lérí ní àwọn pásítọ̀ tó pé àwọn dẹ̀ máa lọ síbẹ̀ tó máa bìdá kó jáde sáwọn kí dẹ̀ ń fa wàhálà sí ṣé bí Kristi sọ pé ká máa wàásù ìrere nìyẹn ṣé bí Kristi sọ pé ká máa wà ó lè gbé èrì dání kó mú igi dání kò ní kéwúrẹ́ máa bọ̀ kó wá jẹ ìrọ̀wọ́ ẹ̀ kó súnmọ́ ẹ̀ kò possible Ọlọ́run ní ìṣẹ́jú kan báyìí fún Portable láti di ẹ̀dá tuntun kò dìgbà tẹ́ bá ṣe kẹ́ lọ́wájú báyìí tẹ́ wọ́n pariwo tẹ́ ní ẹ̀yin ọ̀mùtí ẹ̀yin padà ẹ̀yin jàgídíjàgan ẹ̀yin padà ẹ̀yin kankan yá kì í ṣe bá ṣe ń ṣe ìṣẹ́jìrọ̀ kan nìyẹn tó bá ṣe bẹ́ẹ̀ gan o lè padà bá kóńdó lórí gbówó o lè pè ní bọ́gíbọ̀ pé ìyẹn wà láàrin àtọ́lọ́ mi gbówó o lè sọ pé mi kì í lọ church ìwọ kọ́ ló fẹ́ judge mi ìwọ kọ́ ni mò ń sìn nǹkan tó bá wẹ̀ ní kò fẹ́ náà rẹ̀ sọ tó bá fẹ́ jèrè ọkàn Portable ẹ̀fẹ̀ làákàyè sí o kí ẹ má bàa padà sọ̀rọ̀ ayé lẹ́nu kí ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ mo máa fi pé attention bàbá mi Takuti Jésù sí fídíò yìí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ sí àwọn kìrìsìtẹ́nì yẹn ṣé ìwà tó wù yẹn dá wòlíì àpótí ṣé wòlíì àpótí ẹ̀ ní àbí àpótí kìíní kan ní tẹ́ mọ orúkọ prophet yẹn àwọn náà sọ̀rọ̀ ẹjọ́ ṣé nǹkan tí wọ́n ṣe yìí dá alágbàṣẹ́ lẹ́yìn náà ṣé nǹkan táwọn pípé yìí ṣe tí ó dá afọ́niláwà ní torí ẹ̀yìn náà condemn Portable ṣé nǹkan táwọn pípé yìí ṣe tí wọ́n dá
pọ́tìpù tó wá sọ fún yín sí wa pé inú nígbàgbọ́ wà ṣé kò jàre yín báyìí so mo pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó máa bú mi ní abẹ́ comment section but I don't care so èmi sọ tèmi nìyẹn Christianity ti kúrò ní bẹ́ẹ̀ sí ó ti kúrò ní báwọn ẹ̀sìn ìrùkọ́ sí yẹn sórí àwọn countries kan wà mo ti sọ fún wa rí ó lè gbé aago láàárọ̀ kó máa lù wíwọ̀n wọn yàtọ̀ fún àárọ̀ kùtù gan wọn àgbà kẹ́ẹ̀kan máa disturb àwọn èèyàn kiri in public pé ẹgbà Jésù and kì í ṣe pé wọn àgbà wọn kì í ṣe pé àwọn church kì í ṣe pé church ò sí ń bẹ̀ o wọn kàn regulate àwọn nǹkan ni wọn regulate gbogbo nǹkan wọn ni wọn regulate church wà ń bẹ̀ àwọn èèyàn gba Ọlọ́run gbọ́ mẹ́ fún nǹkan ṣe ń sọ fún ẹ àwọn èèyàn gba Ọlọ́run gbọ́ ju àwọn pastor yín lọ àwọn prophets and prophetess yín lọ torí Christianity tó bá ti ní humanity nínú kì í ṣe Christianity do you get me so àwọn yẹn ní azin mo ń sọ ní ẹjọ́ ẹ̀ta mo ní a máa rí pastor mi máa park mọ́tò bíi mẹ́rin márùn mẹ́fà síwájú compound rẹ̀ ó máa ní more than 20 million ní account tó ń gbọ́ mi ọmọ ìjọ wá sọ́dọ̀ ẹ̀ àwọn ní ebi ń pa wọn kó kàn fọmọ ìjọ ẹ̀ ní bíyà 1,000 naira kó lọ fura kóńgò gàrí kò ní fún àwọn ní Ọlọ́run máa gbádùn àdúgbò sí àdúrà ní ẹ̀ need èmi máa ń bá mi sọ̀rọ̀ pé kẹ́ ẹ lọ sínú àwọ̀ ọjọ́ mẹ́ta ẹ gbàdúrà fún àánú ìyàwó àgbààgbà kò ní ṣe òyìnbó ní jẹ́ síbẹ̀ òyìnbó tó mọ̀ pé owó ló need tí wọ́n máa empower ẹ̀ wọ́n ní fún ẹ ní fake àwọ̀ pé kó lọ́ máa gbà oh understand me ó ní ayé wọn fi ní ìtumọ̀ ju tiwa lọ ó yẹ yín ayé wọn fi ní ìtumọ̀ ju tiwa lọ so òyìnbó ń pa ẹ́ òyìnbó ìwà sọ fún ẹ pé kó lọ́ máa gbà wẹ̀ o wọ́n á fún ẹ lówó kó o jẹun tó bá jẹun tó wọ́n sọ fún mi pé iṣẹ́ wo lẹ́yìn ṣe wọ́n ní kò ṣiṣẹ́ wọ́n á empower ẹ kiri nǹkan ẹ kiri báwo ṣe ń practice Christianity tiwọn. wo bá mi share video yìí Adomade lórúkọ mi ẹ má gbàgbé láti subscribe YouTube channel mi Adomade ẹ ṣé gbogbo ẹ̀ tẹ̀ ń bú wa ire ó dàbọ̀.